challenge yín agbára ẹ̀yin DSS Nàìjíríà dà, acting general of police IGP agbára yín dà, tó bẹ́ẹ̀ pé lóòótọ́ olódodo èèyàn nìyí ẹ lọ gbé má nìyí káwọn EFCC wá wọ́n investigate má nìyí òun àti brother Rashidi Iwo kí wọ́n investigate wọn ẹ kọ̀ láti ṣe, onílé pariwo àlejò ń pariwo tọmọdé tàgbà ń pariwo wọ́n sọ̀rọ̀ pé kọ́ pààyàn ó jáde lẹ́nu wọn ẹ̀dẹ̀ kọ̀ láti investigate àwọn people wọ̀nyí. ṣe rí gbogbo nǹkan tó ń rùn nílẹ̀ ìjọ tó bá máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí máa dàbí òkè ọ̀run tó ló ń yábọ̀ kò lè dá ẹnì kankan sí, orí gbogbo wa pátá ló máa ràn lé. ní Nàìjíríà ṣé a ní DSS mọ́ ní Nàìjíríà? ṣé kò sí DSS mọ́ ni? torí kò yé mi. Who is Mufti onígbẹ́lẹ́nu ọmọ ìgbìrà lásánlàsàn tó dẹ̀ sọ ara yín di ọba ní ilẹ̀ Yorùbá? Who is this Mufti? ṣé ẹ mọ̀ wípé bọ̀bọ́ ìwọ̀n àti Gumi ni wọ́n jọjọ ń ṣiṣẹ́ pọ̀? ní ìmọ̀ wo ló ní ta lọ jẹ́ tó fi lè sọ pé sọ̀rọ̀ Iran ọkàn wà Iran kò sí ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ tó kàn wá ju mùsùlùmí tí ń bẹ́ẹ̀ lọ. láìpẹ́ yìí tí Amẹ́ríkà lọ wà tọ́ọ̀gì náà ní Venezuela gbogbo ara sọ̀rọ̀ yí ọ̀dá o Venezuela fẹ́ gẹ́gẹ́ bí Muslim country ni àmọ́ ń tọ́pa wá pọ̀ tábìlì sọ̀rọ̀ lórí méjì ni ìjọmọ̀nìyàn àti justice. ìjọmọ̀nìyàn yẹn náà ló bí justice òtítọ́. ẹlẹ́bọ kan ọlọ́ba ànábì ọ̀sọ́lá ń pé ọ̀kan náà àwọn bàbá rẹ̀ àgbà ó gba dúkìá òun ojú ànábì pọ́n ẹlẹ́bọ ní ojú sọmọ náà ànábì ọkọ̀ gba ànábì gbọ́ bẹ̀tì ìjọmọ̀nìyàn ni wọ́n yàn jẹ wọ́n bọ̀. a dẹ̀ láwọn DSS sí Nàìjíríà ẹ̀dẹ̀ kọ̀ láti ṣiṣẹ́ níbi iṣẹ́. ẹ wo all sort of atrocities tí bọ̀bọ̀ yìí ti ń commit lórí social media lórí ayélujára ẹ̀dẹ̀ fi wọ́n sílẹ̀ ẹ ò arrest wọn ẹ̀dẹ̀ ń wò wọ́n níran. ẹ má wọ́rí o ẹ̀yin DSS ọ̀rọ̀ yìí máa tabalé ó máa taba oko, ìgbà tó bá máa tabalé tó bá máa taba oko ó máa kàn yín náà àjọjọ wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí náà ni. torí àwọn ẹgbẹ́ òfin Nàìjíríà táríkà lófin Nàìjíríà mú kò mú olówó. torí pé àwọn mùsùlùmí wọ́n ti mọlẹ̀ wọ́n ti mojú lẹ̀ wọ́n ti ní yín wọ́n ti ka yín mọ́kànnà. ẹ lè ṣe ní tìyí fún wọn mọ́, ẹ̀yin ni wọ́n lò tó fi ìyà jẹ àwọn aláìṣẹ̀ ẹ̀yin DSS wọ̀nyí. ẹ̀rù Mufti ìlú kan tó jẹ́ ìlú àràbù wọn ò tó bẹ́ẹ̀ kò sí ẹni wọn tó sọ̀rọ̀ nípa Iran gbogbo wọn keep mute wọn dákẹ́. Who is Mufti tó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa Iran? ṣé bàbá ìkùnrípọ̀ gbá ẹ̀ wà nílùú Iran àbí Iran àmọ́ ìkùnrípọ̀ gbá wọn ní Nàìjíríà? kí ló kàn án pẹ̀lú nǹkan tó bẹ̀rẹ̀ sí ní ṣe yìí? ṣé ìwòye yìí pé nǹkan tó ń ṣe iṣẹ́ mọ̀ kó lè dá wàhálà sílẹ̀? ṣé mọ̀ kó lè dá kọ́nu sílẹ̀? ṣé mọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ò yẹ kó tiẹ̀ transmit ẹ̀ ní Nàìjíríà rárá àtọ́làtọ́ níbi tẹ́ pé ìlú tó jẹ́ àràbù fún ara wọn bẹ̀rù láti transmit ẹ̀. no wonder tí country fi rí jábàjàbá báyìí, no wonder tí Nàìjíríà ò fi gbé rí. tí ilé ìbá ṣe ilé ẹ̀ máa bàjẹ́. bẹ́ẹ̀ náà ó lọ gbé picture Fúlàní kan tó ló declare pé òun fẹ́ jẹ gọ́vnà pé ń bẹ́ẹ̀ náà nílẹ̀ Yorùbá náà gọ́vnà mùsùlùmí kan máa yanjú. ṣé ọ̀rọ̀ ẹ̀sìn náà wọ́n fẹ́ máa jẹ gọ́vnà nísìn? ọ̀rọ̀ ẹ̀sìn òun náà fẹ́ máa lò nísìn láti fi jẹ gọ́vnà. ara àwọn tó ń ba ipò jẹ́ òun ni Mufti yìí jẹ́. kò wá sí DSS tó lè jáde láti arrest olórí burúkú yìí. ẹ̀dẹ̀ ń wò níran ẹ̀yin DSS ọlọ́pàá wà ńlẹ̀ o everybody yín káwọn EFCC wá wọ́n investigate má nìyí òun àti brother Rashidi Iwo kí wọ́n investigate wọn ẹ kọ̀ láti ṣe, onílé pariwo àlejò ń pariwo tọmọdé tàgbà ń pariwo. wọ́n sọ̀rọ̀ pé kọ́ pààyàn ó jáde lẹ́nu wọn ẹ̀dẹ̀ kọ̀ láti investigate àwọn people wọ̀nyí. ẹ̀yin DSS tó bá jẹ́ pé èèyàn lásán tàbí ta ni Ọlọ́run ló sọ̀rọ̀ wọ́n á ti gbé yín jáde wọ́n á ti ní kẹ́ ẹ lọ mú wọn ẹ̀ ti máa fi ìyà jẹ wọn nínú túbú. ẹ wá wo ọ̀rọ̀ tí mánì yìí ń sọ láti jọ́ yìí ó sọ̀rọ̀ débi kó tún sọ̀rọ̀ sí yín pé ọ̀rẹ́ ni òun àti ẹ̀yin pé ẹ̀ lè mú òun láéláé ẹ̀dẹ̀ fi sílẹ̀ ó dẹ̀ ń wá wèrè ẹ̀ lórí ayélujára. ẹ̀yin DSS Nàìjíríà ẹ ti jẹ ẹ ti jẹ ìgbìmọ̀yán ọwọ́ yín ò mọ́mọ́. we don't respect you again ọwọ́ yín ò mọ́mọ́ ẹ̀yin DSS torí àti wá ní báyìí ẹ ti jẹ dòdò àti sọ òdodo ó ti wá di ìṣòro fún yín ẹ̀yin DSS Nàìjíríà. kẹ́ẹ̀dẹ̀ máa wo mánì kó dẹ̀ máa proof atrocities lórí space lórí social media ẹ̀dẹ̀ ń wò àwọn àti Gumi ẹ̀dẹ̀ ń wò wọ́n
wọ́n pariwo jihad, wọ́n fi ń pààyàn, wọ́n fi ń ìyá mélòó ni Mani jáde ló sọ̀rọ̀ nípa Kwara, nípa àwọn akógunjàlú tó ń pa àwọn èèyàn ní Kwara. Ẹ̀yin mélòó ni Mani jáde tó transmit nípa àwọn tó ń pààyàn ní òkè ọya lọ́hùn. Ẹ̀yin mélòó ló jáde tó sọ̀rọ̀ nípa àwọn Fúlàní tó ń jí èèyàn gbé tó sì ń gbowó àjẹ́ lọ́sí tó tún pa ẹnìyẹn, kò sọ̀rọ̀ nípa ẹ̀hún ìlú Iran. Bẹ́ẹ̀ náà ló na flag Palestine tó nà sókè níjọ́sí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ rárá lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ̀dẹ̀ fi sílẹ̀ ẹ̀ ń wò níran. Agbára ẹ̀yin DSS dà, ó challenge yín. Agbára ẹ̀yin DSS Nàìjíríà dà, Acting General of Police IGP agbára yín dà. Tó bẹ́ẹ̀ pé lóòótọ́ olódodo èèyàn nìyí, ẹ lọ gbé Mani. DSS Nàìjíríà tó bẹ́ẹ̀ pé lóòótọ́ olódodo èèyàn nìyí, ẹ lọ gbé Mani. Tẹ́ ẹ̀ bá lè rí gbé ajẹ́ pa ṣí èrè nìyí, tẹ́ ẹ̀ bá rí gbé ajẹ́ pé ẹ̀ kì í ṣe olódodo, tẹ́ ẹ̀ bá rí gbé ajẹ́ pé ẹjọ́ mọ̀ nípa gbogbo nǹkan tí wọ́n ṣe tó ẹ̀ bó ń dorílẹ̀-èdè Nàìjíríà yìí, ẹjọ́ mọ̀ nípa ẹ̀ ní ìní sọ̀rọ̀ tó lé yìí lọ.